Alhamdulillah wa sallallahu wa sallam ala rasulillah wa ala alihi wa sahbihi wa wala wa ba'd. Mi ní gba àsìkò pọ̀ lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. So mo fẹ́ kí àwòye sí máa play video afárí dùn yìí. Máa play video kíní tó ti okay video kan náà tẹ̀ ló padà kó conversation wọn àti Mufuti méjèèjì ló padà kó sí. So torí mo wo video yẹn mo wò kí bí a Mufuti bó ṣe gbé ọ̀rọ̀ yẹn mo ń retí pé yá kí Mufuti síkítọ̀ lóòótọ́ àwọn fi kíní kan sí wọn lápò. So nbá ní tọ́ nbá kọ́ wo video lọ ń tèmi lásán. So torí tẹ́lẹ̀ náà mi ò ọ̀n tí mo ṣe wo gan àwọn ọ̀rọ̀ yẹn kò kàn wá àdéhùn nǹkan dá sí. Ṣùgbọ́n nǹkan méjì ló fẹ́ kí n wá sọ̀rọ̀ yìí. Alákọ̀ọ́kọ́ ni pé ó kọ́kọ́ pa ọ́ ní súnà dá sí. Ó ní alábòsí ni wá a sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà lórí ọ̀rọ̀ mùdír. Tùmìdẹ̀mọ̀ káwọn tó ń bá wí náà làwọn tó ti sọ̀rọ̀ bí ṣe kútú bí àtàwọn míì. Tùmìdẹ̀mọ̀ pé àwọn náà wọ́n ń fèsì sí inshallah. So torí pé àwa ò ní dá sí ọ̀rọ̀ ìkọ̀kan wá ọ̀rọ̀ àárín olóyìn ni. So a sì máa wòyìn wọn náà ni torí olóyìn náà lè káwọ́ lé súnà lórí torí tọ́lọ́mbà káwọ́ ara yín lé ara yín. So bá ń lọ́tọ̀ ibùdó ibad so a máa wòyìn rán ìwọ́n tẹ bá ti wá mú ní súnà dá sí tẹ bá ti wá pò ní súnà sí kọ̀sọ̀ pálábòsì ni wá lórí kíni so a láti dáhùn. Ṣùgbọ́n ṣe rí ayé gbé pópó ní sọ alábòsí yẹn gan mi ní sọ̀rọ̀ síbẹ̀ torí pé ní àwọn tó sọ̀rọ̀ tí ó ń tọ́ka sí àwọn oyinfẹ́ àwọn ní kọ́dáhùn náà sọ̀rọ̀ náà. So kò dárúkọ ẹnìkan ṣùgbọ́n àwọn òkè bí àwọn bí wọ́n kútu bí ó sì jẹ́ pé táwọn wọ̀nyí sọ wọn sọ pé nìkan ló jàbí wọn sọ pé nìkan ló jàre tí wọ́n sọ náà ni pé ní kí ìgbẹ́kànlé Ọlọ́run wa tàwákùlù wa àti ìnídàrọ̀ sí àwọn ìsúnmọ́ Ọlọ́run wa kí ó lékún sí. Tó bá ti lékún sí àní máa bẹ̀rù pé nìkan ń fẹ́ mú wa àbọ́jú nǹkan sí wa lápò àní máa bẹ̀rù rẹ̀. So wọ́n fi hàn káwọn lẹ́kọ̀ọ́ ni wọ́n sọ pé nìkan ló ṣe wọ́n fi hàn pé nìkan làwọn wà lẹ́yìn rẹ̀ ẹnìkan làwọn ṣe kí ni làwọn takò ìwí tẹ́yìn ṣe. So ìyẹn ò ní mú mi torí pé àwọn tí wọ́n sọ̀rọ̀ táyé ò tún gbọ́ ọ̀rọ̀ wọn dáadáa. So àwọn náà ni ọ̀rọ̀ kan àwọn náà sì ni wọ́n dáhùn. So èyí tó ká mi lára ń bẹ̀ òun náà ni tí ò tún fi bẹ́ẹ̀ tún kàn ṣùgbọ́n torí pé ẹ ti pè onísùnà láti tẹ́lẹ̀. Ẹlẹ́ẹ̀kejì wá ni pé àwọn èèyàn ò ní mọ̀pá burú ń bẹ́ ń bi tẹkùn lọ́dà tẹ̀rọ pòótọ́ yìí. So tó sì pé ní àwọn nínú àtúnṣe náà ni kí a ṣàtúnṣe sí tó bá jẹ́ aburú táwọn èèyàn fẹ́ kún lọ́dà fáwọn èèyàn. So òun ló yẹ kí n pé ìyìn wá sọ̀rọ̀ lórí ẹ̀. So ẹ wá ní ẹ pé Mufuti lẹ́ẹ̀mejì máa play méjèèjì inshallah. So ẹ wá nígbà tẹ́ pé Mufuti tẹ́ wá sọ̀rọ̀ débi àdó Ọlọ́run fẹ́ ṣe àkọ́kọ́ ni pé Mufuti ó mi ká ní mo ní nọ́mbà yín ni kí n pè yín kí n wá kí n ṣọ́ yín lára wípé ẹ ṣọ́ra láti máa gba kọ́ọ̀lù àwọn èèyàn. Oṣù yẹn tẹ́ bá rí tó pé yín náà lẹ́kọ̀ọ́ lè máa bá lẹ́kọ̀ọ́ máa fún ní ààyè tẹ́ fi ráhàn fáà míì tí má dárúkọ ni tẹ́kẹ́ nígbà tẹ́ pé a máa ń pò wọ́n tẹ́lẹ̀ láwáyé pé àrèdí wọn pè mọ́ lọ́wọ́ WhatsApp wọn bàtọ́ rí pàwà ni lọ́wọ́ dá wọn ni ẹ má bínú àwọn ògbékọ́ làwọn èèyàn wọn ni wà láwọn èèyàn pọ̀. Ẹlòmí àníyàn bú lóní yóò sì máa kẹ̀ bí ẹni pé ẹ wo bí àfáà rédíò wọn ṣe ń bá Mufuti sọ̀rọ̀ bí ẹni pé èèyàn dá ẹ ti ń pé àwọn fẹ́ ṣàtúnṣe ni o àtúnṣe lẹ́fẹ́ ṣe lẹ́ ń takùn wọn lẹ́yìn fídíò kìíní lẹ́yìn fídíò kejì lẹ́yìn fídíò kẹta tẹ́ ń gbé kọ́ọ̀lù ọ̀rọ̀ tẹ́yìn àti wọ́n jọ sọ tọ́rọ̀ pé yàn gidi ló ń pè àwọn tọ́rọ̀ pé yàn tó lóòótọ́ tó ní àmì odo nítorí àádùn mi jù tí mo ti ní tí mo tún fa ìdí tí mo fi sọ jáde òun ní pé tó ń ṣàǹtẹ̀yìn sọ Mufuti kàn ń dárúkọ Ọlọ́run ni ẹjẹ́ àfọ̀rọ̀yìsọ́ Ọlọ́run lọ́wọ́ wọ́n kódà àwọn akáyà kan ó mú mi lẹ́mìí púpọ̀ ń jẹ́ àkùnfàsíkùn bí náà bá yánu wọ́n tún ka àdìsí àwọn àdìsí kan mi ìgbà àdìsí àdáná honestly bí a máa tún gbọ́. So ọ̀ṣà ń kó sí ọ̀rọ̀ Ọlọ́run wọn ti ẹ̀ sọ pé ẹ ṣáà fi kàfi sọ Ọlọ́run lọ́wọ́ àwọn ti fi kàn máa ń búra bó di ẹ ti pé
kùránì búra ò sínú ẹ̀sìn tiwa ìtànàbí sọ ní pé ní ẹni tí wọ́n fẹ́ búra fàlẹ́ àlefìlà ọlọ́run kò fi búra ṣùgbọ́n wọ́n ti fi tọ́mọ̀ ṣe wọ́n ti fi ọ̀rọ̀ yẹn sọ́lọ́run lọ́wọ́ wọ́n dẹ̀ dúró lórí rẹ̀ tí wọ́n sì dúró lórí ẹ̀ ṣé yóò máa fọlọ́run yóò ní ọlọ́run kí ló tún kù lẹ́yìn ọlọ́run tí ó máa fọlọ́run sọ pé tóun bá pé orí ìwà ìjà lòun wà ọkàn yóò wà balẹ̀ yóò wà lóhun fọ́ ọ̀sọ́lọ́run lọ́wọ́ àwọn rò pé yàn gidi ló ń pe àwọn wà ń gbé conversation kìíní síta gbígbà tí wọ́n dárúkọ àdó wọ́n ní àwọn obìnrin láti rúkọ dídí àbí nǹkan so kí ló dé tábà dé pé ọ̀rọ̀ tó ń sọ òun torí pé ń tọ́ padà sọ gbẹ̀yìn fídíò kejì tó tí mo ti rò pé wọ́n fẹ́ sọ pé lóòótọ́ àwọn fàdó sí ẹnìkan lápò mo rò pé yẹn ní oyin àṣẹ sọ ní pé ní afá fọ̀rọ̀ ilẹ̀ ṣùgbọ́n kí mi ò mọ ìwọ náà mọ̀ mi so ìyẹn ni pé ní wọn ò fún ẹ ní wọn ò dáhùn wọn ò fèsì tó túmọ̀ sí pé ìgbà tó pè wọ́n yẹn náà tọ́lá àwọn fẹ́ ṣe tọ́lá àwọn ṣe kinní kan lọ́wọ́ yẹn wọ́n rò pé ohun tó ń sọ onítùmọ̀ sáwọn àwọn ò ní ìdáhùn sí àwọn náà ṣe nǹkan lọ́wọ́ pa àwọn padà kò yẹ kí bí ọdọ̀jẹ̀ ọ̀rẹ́ tí wọ́n bá sọ pé ọdọ̀jẹ̀ ọ̀rẹ́ ni ó lè túmọ̀ sí ilé iná tèmi náà sọ yìí náà torí pé kò sí evidence kankan fún ẹ náà tó fẹ́ sọ pé Mufuti jábọ́ àbíyọ́ torí pé òun ṣáà ń fẹ́ kọ́ṣà kó sọ́wọ́ ní tóun wá nìyẹn. bá dẹ̀ wò ẹ máa rẹ́ kí Mufuti gan sọ gbólóhùn yẹn pé orí kí n gbà tó pè mí lọ́la àkọ́kọ́ ó sọ fún ẹ pé à ń ṣe nǹkan lọ́wọ́ à ń ṣe kí ló jẹ́ lọ́wọ́ so mo fi ń kókè ń padà tó túmọ̀ sí pé wọ́n sá fún ẹ so n tó hàn bẹ́ẹ̀ ni pé wọ́n ìkan sá fún ọ so ṣé mo kálá wọ́n sọ. mo ṣáà ń fẹ́ kọ́ ṣàkóso ọwọ́ rẹ̀ àwọn èèyàn burú fa kódà tí Mufuti bá fẹ́ ṣe dáadáa ni ńṣe ní tó ṣe yìí ńṣe ló yẹ kó gbé ẹ lọ́kọ̀ sórí rẹ̀ pé ọ̀rọ̀ tí wàá tẹ́jọ sọ láyé take family láyé nípa àwọn ọmọ ń parẹ̀ ó lè gbé àwọn sáyé and lórí ẹ̀ náà gan òye kí bí àwọn orí fact kan nu ọ̀rọ̀ yìí tó fi lè sọ pé náà Mufuti wọ́n ṣe báyìí o so tààfìrí ni ẹ̀yàwó yẹn ẹ̀ka ṣọ́ra ẹ̀ka àwọn èèyàn ẹ̀ka àwọn èèyàn tá máa fún ní pàápàá jùlọ àtàwà wà ní Mufuti ti bá rí nọ́mbà yín tó ń pè yín lẹ́yìn ilé tí mo ṣe ń pè yín inshallah mi wà rí nọ́mbà yín ni tálàbá ní kẹ máa gbọ́ ilé àbáwọn èèyàn tó bá lè ẹ má fún èèyàn lọ́rọ̀ sọ ẹ má tẹ̀ gbé kọ́lẹ̀ anybody mọ́ ẹ ti fi sórí ọ̀rọ̀ Ọlọ́run intaha bas ṣẹ́rí ń tẹ́mi kó ìra tí mo fi wá sí ìgbà tó fi dà kí bí aláwọ̀ kan ní pé àwọn òtí ẹ̀ ní sọ̀pọ́tà nínú yín náà torí ní súnà làwà ní sọ̀pọ́tà nínú yín àbúrò ẹ̀ pé kódà nígbà tí Mufuti sọ pé àwọn kọ́rọ̀ jẹ ẹ lọ fídíò yẹn àti post ṣáájú ilé so ẹ lọ wò á rí pé atúnṣàdá fún Mufuti ni pé ọtọ́ yẹn ṣe lóhun kó ọ̀rọ̀ jẹ kò sí nǹkan táwọn wá ń bi kí ẹ kú sórí níta mọ̀ pé kò tọ́
ṣe kẹbu ní kúwàdà náà ló dá. Allahu afrahu bi tawbati abdihi min abdihi kí àdìsí yẹn gùn kí má kà lọ. Ànábì ó ní Ọlọ́run bá òun náà fi ń dùn ju Ọlọ́run máa ń dùn ju tí ẹrú rẹ̀ bá túbá. Inú Ọlọ́run máa ń dùn ju kí ìgbà tẹ́nìkan ní bá sọ ràkúnmí tó kó oúnjẹ tí ó jẹ tó kó sórí rẹ̀ lọ, tí ràkúnmí tí wàá bọ́mọ lọ́wọ́ tí wàá ń wá tó gbà àti ràkúnmí tí ó bá tilẹ̀ sọnù oúnjẹ tí òun tún jẹ orí rẹ̀ ló wà. Nígbà tó ti wá fúro pin tó ti sùn sábẹ́ pẹ́tọ̀ ibẹ̀ níbí ní ikú òde bóun ní ló bá gbé sókè ló bá irú ràkúnmí rẹ̀ tóun tí oúnjẹ orí rẹ̀ níwẹ̀ dúró ní Allahumma hadha anta amdi wa ana rabbuk aqta min al-farah. Látara pípọ̀ ìdùnnú ó fẹ́ sọ pé Ọlọ́run ọba ìmílẹ̀rú rẹ̀ ìwọ lolúwa mi ó ní Ọlọ́run ọba ìwọlẹ̀rú mi lolúwa rẹ̀. Ànábì ní bí inú ẹ̀ ṣe dùn tó yẹn Ọlọ́run máa ń dùn jù bẹ́ẹ̀ lọ tí yẹn bá túbà. Sùn táwọn wá fún yín yẹn sẹ́lọ̀ fídíò ẹ̀ rí pé lẹ́yìn pé akọ̀ rẹ́rìn pé Mufuti kò jẹ́ ó yà ní lẹ́nu, so à ń ṣe láti tọrọ àdúrà fún wọn. So ṣùgbọ́n àwọn wọ̀nyí tẹ́ pọ́n ayé lóní bídíà yìí ìṣubú yín ló máa ń wà mà wọ́n tẹ́ kọjú ìjàkọ ìṣubú yín ló máa ń wà ó wá ṣùgbọ́n anybody oríire náà ní kí takò tá fi ń takò tí tó ayé kí poison ní tẹ́ ń jẹ tàbá ń takò yín ẹ̀ máa kí wa nígbà àṣé tẹ́ ń takò wá fún àṣọ oríire ni ìgbó torí pé àlùjánnà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ òsì lè rí kọ̀kọ̀ àfìgbà tí ó bá tó kú tó bá pajú dé báyìí kójú ẹ̀ tó là Ọlọ́run ní basaruka al-yawma hadid. Nígbà tí yẹn bá kú tán ọ máa sọ pé ojú rẹ̀ ó ti wá ṣàpò ti rí báyìí kó tó dìgbà náà kó tó bọ́ òun ni táwa ń bá yín sọ. So ṣe rí ọ̀bẹ tó pè ní kí ló ń jẹ́ yìí fídíò ọ̀nù yìí aláburú ẹ̀dá kan ni ó ṣà ń wá kí ọ ṣà kó sóhun lọ́wọ́ Ọlọ́run ò dẹ̀ fún ẹ ṣe wáì náà wáì kí ló ń wá tó wá jẹ́ wọn mùdírù tó rẹ̀ ń parọ́ pé àtúnṣe lò wọ́n wà tó ń bá wọn sọ̀rọ̀ bí èèyàn gidi torí kọ́ lè bá àjábọ́lé ọ lọ́wọ́ láyé pàtúnṣe ni àtúnṣe yẹn náà lọ́ọ́ máa try láti máa gbé ẹ o ọ tún pè mùdírù náà ọ bá wọn náà ọ gbọ́ ọ̀lẹ́ni tiwọn náà ọ tún ṣe àwọn nǹkan míì ọ pa àwọn èèyàn míì tẹ́kọ̀ pé ọ tọ̀ yín pé tí mo ọ̀dọ́ yín náà yẹ láfi mọ̀ kó ń ṣàtúnṣe ìdíkẹ́ ọ̀dẹ̀ nìkan lọ́ọ́ máa pè ṣá kó ṣàbàlẹ̀ jábọ́ mọ́ ọ lọ́wọ́ tí kò ti gbọ́rọ̀ àwọn èèyàn kan ilé ìwé ṣàtúnṣe fa ìwà náà sì sọ pé adájọ́ ẹnìkan dájọ́ àgbòṣìkà ni eléyìí Mufuti ẹ ṣọ́ra. So a ó wá ní support anybody ṣùgbọ́n kí ẹ̀ máa di ọ̀tẹ̀ nínú nǹkan tí mo kórìíra jù láyé yìí tọ́lọ́ sí kórìíra náà ni ó pẹ̀lú nǹkan tí mo fi sọ pé yóò dàbí kí mi náà campaign fún Buhari Tinubu mi ò campaign mi ṣe lóṣèlú aládùsùn náà àti ẹ̀tàbàtẹ̀ máa ṣe pé a fẹ́ dá sí politics kò ń ṣe democracy kò ń ṣe ìlànà mùsùlùmí gidi kò ń ṣe àwọn ìlànà Ọlọ́run ìlànà ṣètọ́ ni ṣùgbọ́n ìgbà tó ti bẹ́ẹ̀ á gbọ́ sí ìjọba lẹ́nu náà sàwọn wọ̀nyí gan ni wọ́n láwọn ẹ̀kọ́ yẹn ní ever rebel against ìjọba àwọn gan láàfin support tó ti pa support ọ̀nà tẹ́yìn gásí mọ̀ pé ọ̀nà yìí kò ń ṣe ọ̀nà ẹ̀sìn ọ̀nà Ọlọ́run. So tó ti bẹ́ẹ̀ mo sọ àwọn èèyàn pé Tinubu ní ká dìbò fún tí ìdìbò yẹn kù bí ọjọ́ mélòó kan kí ló fà á nítorí pé gbogbo àwọn kàtẹ́yọ tàwọn ọmọ Ìgbò kúrò àwọn Yorùbá tó tún jẹ́ ọ̀dọ́ àtàwọn míì gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń bú Tinubu wọ́n wà online torí nígbà yẹn ni mo sọ owó kan nù tá gbowó yẹn lọ́mìnú báǹkì tí ó jẹ́ kí n wà nílé tí mo lọ bí iṣẹ́ so mo wà online 247 mo wà lóríṣiríṣi èébú jàgàbá tán ṣe fẹ́ ni pé àwọn fẹ́ ṣubú ẹlẹ́yìn máa tún lọ edit fíìmù mi nígbà tí a tún lọ edit fídíò mi torí mo ń lérò pé ẹ edit gbẹ ni bí Tinubu ṣe tó ń rìn tó kọlu oúnjẹ tó ṣọdún da ojú ẹnu kí ló dé tẹ̀ ń bú tẹ̀ ń fihàn sí ẹ̀ báyìí torí kó fẹ́ wó a rí pé àwọn mítọ̀ pa àwọn lọ́dọ̀ àti mùsùlùmí mi wọn tún wá ṣe láákà ìtò kí ní àádùn wà pé ó dà mú sọ ọmọ kan mọ́ ní Tinubu ní kò dìbò fún ó ní ustaz ẹ̀yìn lẹ́ni kò dìbò fún Tinubu o òun ṣẹ̀wọ̀ skul ni o ẹsẹ̀ lòun fi ń rìn láti ìbàdí yàbá ìsọ̀rọ̀ ọ̀dà ní àwà mẹ́rin kí ẹ̀mọ̀ láti sọ̀rọ̀ ó ní tí ó sì káàṣì tí ó sì kankan tó ń bá dìbò fún tó bá disappoint òun náà ní dùn sí òun ní má wọ̀ọ́rì Ọlọ́run á ṣe wa wọlé ojú wa ti gbóyìn àtẹ̀yìn ẹlẹ́yà mi àti ẹgbẹ́ kèfèrí àwọn Christian tó pé ń táwọn mú àwọn lẹ́mìí ní pé ṣe kó jẹ́ mùsùlùmí gbákejì jẹ́ mùsùlùmí ló ṣàwọn àwọn òwúnú pé ta lẹ́ni tó tẹ̀ lẹ́ẹ̀kọ́ tó lè ṣe nǹkan yìí táà ń lérò kò lè ṣe tó Ọlọ́run ló lè ṣe. So ọ̀tẹ̀ nítorí yẹ pé àwọn èèyàn míì ti mú tẹ́ pé ti bá rí wọn báyìí kí wọ́n má mú yànṣẹ́ lọ́hùn ni ẹni tí wọ́n máa ń wò jẹ́ pé
ìyẹn fẹ́ lè sálámọ̀ sí ara irú àwọn èèyàn bẹ́ẹ̀ náà tó ti dìtẹ̀ táwọn náà ṣe ṣàwọn tẹ̀ ńláńlá kan tẹ́ pé iná tẹ́ ọ̀ ẹ ṣe á kó ibẹ̀ ní tó báyìí sínú àwọn ìwà táwọn ẹ̀mí ṣe ni tẹ́ pé ọ̀tẹ̀ àwọn máa dìtẹ̀ yín àníkà máa sọ bìyẹn níbí báyìí ọ̀rọ̀ ọ̀sìn pè ní so mi kó ìra nǹkan yẹn gan ìwọ̀n á rí pé òun ni ọ̀gbẹ́ni yìí ṣe òun lẹ́ẹ̀kan pé ó yẹ kí wọ́n pàkíyèsí lórí rẹ̀ so àti fídíò kìíní àti fídíò kejì ẹjọ́ ibo ni Mufuti ló ti hàn pé wọ́n ṣe nǹkan tẹ́lọ́ ṣe wọ́n á ṣe wọ́n ṣe àyìn àtọ́lọ́run ló wà Mufuti sì sọ pé fi sọ́rọ̀ ọlọ́run ẹni tó sọ ọ̀rọ̀ yẹn gan lẹni tí wọ́n ní sí kọ́ sí jùlọ ìyẹn náà jẹ́ bó ṣe jẹ́jà yìí kálákùsà náà sọ́wọ́n alaikum tó lọ́kẹ́. nígbà tí ìwọ náà wà rí nǹkan sọ tí wọ́n náà rí pé ò rí nǹkan tó ń wá ò rí evidence kankan against wọn wọ́n ní alhamdulillah ala kulli hal aláwọ̀kan ni pé ṣé tó máa ń lò sí ni so ẹni pé alhamdulillah ala kulli hal tánà bí bá sọ bẹ́ẹ̀ tí nǹkan tí ò dábàá ṣẹlẹ̀ sí ló máa ń sọ ó tún sọ pé ìbànújẹ́ ló bá olóyè ọ̀rọ̀ yìí ò rí nǹkan tó ń wá náà ló yẹ kó sọ lẹ́gẹ̀jì ṣe àlì ni ala kulli hal ṣe àlì ni lẹ́yìn gbajúmọ̀ tẹ́kẹ́ gbajúmọ̀ kékeré àfikẹ́ máa ṣàtàkù ala kulli hal ha ò ní kò ń ṣe àìn ẹ jẹ́ bó ṣe jẹ́jà rẹ̀.